Ìṣerere ti ní adára ọbẹ̀ ni aṣèrere oníṣìlẹ̀tẹ̀ ilé ọkọ tó lọ yẹn wọn ò ní lè wálé fún yín kò ní ká lé oṣù bẹ́ẹ̀ ni ayé máa gbà mẹ́ta Jésù Olúwa wa ẹ bá mi délé ìdílé fún ẹ ń bọ̀ lójúlé ní màmí wọn ní pè ní kẹ wá ṣòro nínú ọgbà yẹn jẹ ẹ bá mi kọ́va ẹ ẹ ṣe ń bọ̀ lójúlé ní wọn ní pè ní pé kẹ wá wò nínú ásídẹ́ǹtì ẹ ṣe bàtẹ lélẹ̀ wọn ní pè ní nítorí ẹ tọ́ba máa pè yín gbogbo àtọ́ba máa pè yín ìpè ayọ̀ náà máa pè yín fún. Orí ti fún yín lọ́wọ́ ọmọ aṣọ láàyè yìí. Ọyọ èyí ti bí àtàlí aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọ ọlọ́pàá òun àgbà àgbẹ̀tẹ̀ ìbòtò ọlọ́mọdé láyé. Àgbẹ̀tẹ̀ ìbòtò orí wá fún yín lọ́wọ́ ọmọ aṣọ láàyè. Ẹni bá mọ̀rẹ́ ẹ̀sùn tó bá mi gbé ga. Ẹni bá mọ̀rẹ́ kí ìgbà tó bá mi gbé ga. Òkìgbà tí bẹ́ẹ̀ ṣe ojú bá rẹ̀. Láyọ̀ láyọ̀ lèmi ò lè fún bàbá. Ọba tí kò jẹ́ kí ìdí ayé gbé wá lọ. Ẹ bá mi bọ́lú wájà. Ẹ bá mi gbé Jésù ká. Ẹ kọrin ògo rẹ̀. Ẹ bá mi bọ́lú wájà. Ẹ bá mi bọ́lú wájà. Ẹ bá mi gbé Jésù ká. Ẹ kọrin ògo rẹ̀. Ẹ bá mi bọ́lú wájà. Ó lè bí àbọ̀ra wa. Àbọ̀ra wa. Ó lò ní bẹ́ẹ̀ bí àbọ̀ra wa. Ohun tó fi wá kọ́ òkò ní túmọ̀. Ẹni bá bẹ́ẹ̀. Bóyá tó bá bẹ̀rù pé ká má jọ ṣe. Bóyá kò ní dúró ní wà láàyè. Á kọ̀ máa gbélé. Ó bẹ̀bẹ̀ fẹ́ àbó bẹ̀bẹ̀ fẹ́. Mi gbọ́ dáadáa. Sọ̀rọ̀ sókè. Dádì àti mọ́mí Ọlọ́run bẹ̀bẹ̀ fẹ́ lẹ́ni lórúkọ Jésù kò ní bẹ̀bẹ̀ dá padà fún mi. Lórúkọ ti bàbá ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ ó yẹ mu lọ. Ẹ̀rọ máa ṣe kò gbọ́dọ̀ wọlé gírígírí díẹ̀ ni wọ́n máa wọlé. Tó bá ti délẹ̀ kò jẹ́ kí n mọ̀ ọ́ yá. Ṣé o ti débẹ̀? Are you feeling it? Ṣé o fi ilẹ̀ lóòótọ́? Lórúkọ ti bàbá ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Mr. Dayo, are you feeling it? Are you sure? Okay. Oya, ẹ jẹ́ ká rí náà jẹ́ orúkọ yẹn. Mo ní rẹ́gí ló ṣe lọ́wọ́ mi. Rẹ́gí ló ṣe lọ́wọ́ mi. Òrùka ìfẹ́ tọkọ mi fún mi. Rẹ́gí ló ṣe lọ́wọ́ mi. Olóríire kan, àgòrè kan lóríire. Àgòrè kan lóríire. Ògùnrè kan lóríire. Ayé wà